Kí ni Yorùbá ń pè ní ọmọnlé? Àǹfààní wo ló wà lọ́rọ̀ ọmọnlé? Ǹjẹ́ ọmọnlé wúlò àbí kò wúlò? Báwo lẹ̀yin máa ń ṣọmọnlé gbà lọ́dọ̀ tiyín? Ǹjẹ́ ìwọ ti pa ọmọnlé rí? Ọ̀dà náà àwọn ewu wo ló wà fún ọmọnlé? Gbogbo ẹ̀ ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ làbárè lọ́jọ́ tèní. Mò ń bọ̀ jẹ́ ǹdókè lọ́hùn-ún. Síwájú náà ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ ilé tó ro àjà lórí, ká dúpẹ́ pé òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní là ń jẹ, àǹfààní ẹni tá a ní là ń lò. Àǹfààní ẹ̀yin tèmi tí mo ní lórí ìkànnì Ìrírí Ayé TV yìí, òun lèmi ń lò tẹ́ fi ń láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo kí gbogbo àwọn àlejò tán tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí nínú ọ̀sẹ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí Ayé TV. Ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan ìjọ̀kan lórí ìkànnì yìí. Ọba mi àláwùrábì kò nípa náà fẹ́ ọ̀hún. Mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀, ẹ má gbàgbé láti mọ bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń wò wá, tẹ́ ń gbọ́ wá, tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àní ẹ wo bí pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí. Tó bá tó kò ní pupa, ó tí ì darapọ̀ mọ́ wa nù. Bá wa tẹ̀ kó di funfun, ìgbà yẹn ló tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Kẹ́ ẹ má gbàgbé láti bá a pín kiri fún àwọn ará ilé yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan, àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí, àbí ìrànlọ́wọ́ náà lẹ́yìn fẹ́ ṣe fún wa lórí ètò tá a wà yìí, ẹ pé ohun ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ wò ó, síwájú kí n tó bẹ̀rẹ̀, wọ́n ní àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn. Bọ́mọdé bá júbà àgbà, ó di dandan kóroko dalẹ̀. Èmi júbà lọ́jọ́ tèní kí n tó wọlé o. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ńládé, ìbà lóyè lóyè. Egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá rógbà aṣọ mọ́balẹ̀. Ìbà yín ìyá mi Amọ́lòlò alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin gangan lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ́. Mojúbà gbogbo pèdèpèdè, mojúbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí lọ́jọ́ tèní. Orúkọ mi ò tí yí padà, Muhammadu Akówódé Babakorede, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà. Àjànímọ̀gún ni mí, ará àjámọ̀. Àwa lọmọ ipò ń pọ̀ rúru, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kùlé òun. Ṣé bá pọ́n bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Mo ti balẹ̀ gùdẹ̀ sórí ètò báyìí. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Kí ni wọ́n ń pè ní ọmọnlé? Báwo lẹ̀yin ṣe ń ṣe ọmọnlé gbà lọ́dọ̀ tiyín? Ǹjẹ́ ìwọ ti parí? Àwọn ewu wo ló wà fún ọmọnlé? Ǹjẹ́ ọmọnlé ti ẹ̀ wúlò fún nǹkan kan? Gbogbo ẹ̀ ẹ gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. Mò ń bọ̀ kí n mọmi díẹ̀ náà. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì Ìrírí Ayé TV. Àní kí ni Yorùbá ń pè ní ọmọnlé? Ọmọnlé jẹ́ ẹran kan tó ṣe ń pé ó súnmọ́yàn púpọ̀. Kódà àjọ ń gbé, àjọ ń sùn, àjọ ń jí ni. Òun gangan ló yẹ ká pè ní ẹni tó nílé. Ó fẹ́ràn rẹ̀ o, àbó ò fẹ́ràn rẹ̀. Ó kórìíra rẹ̀ o, àbó ò kórìíra rẹ̀. Ó fẹ́ o kọ̀, ẹ jọmọ gbénú ilé yìí náà ni. Ọmọnlé tá a sì rí yìí kì í sábà lò ju ọdún 5-6 lókè yẹ̀pẹ̀ lọ kó tó dágbére fáyé. Ìyẹn já sí pé ó pẹ́ jù láyé. Ó lo ọdún jù lókè yẹ̀pẹ̀ kì í ju ọdún 5 sí 6 lọ kó tó fàyé lẹ̀. Ọmọnlé tá a sì rí yìí, ó lákọ bẹ́ẹ̀ ló lábo. Takọtabo wọn nísì máa ń bára wọn lò pọ̀. Tí akọ bá bá abo ní nǹkan pọ̀, abo yóò sì yẹ̀yìn. Ẹyin ni wọ́n fi máa ń pa ọmọ tiwọn, gẹ́gẹ́ bí ẹdìyẹ, gẹ́gẹ́ bí aláǹgbá, ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é.
àmálé òun náà a máa yẹ̀yìn gẹ́gẹ́ bí aláǹgbá ni yóò sì pa ọmọ rẹ̀ ẹyin lòun fi ń pọmọ ní tirẹ̀. ǹjẹ́ ọmọlé yìí ó ní ọ̀nà kan tó gbà wúlò àbí kò ní ọ̀nà kan tó gbà wúlò fún ọmọ ènìyàn? ẹ jẹ́ n dókè lọ́hùn ná kí n mumi díẹ̀ kó tó di pé ń padà mẹ́nubà fẹ̀yìn aráalé. ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní ǹjẹ́ ọmọlé wúlò fúnyàn àbí kò wúlò fúnyàn? ẹ̀yin aráalé tẹ́ wà létí ìgbọ́. ọmọlé mọ̀ wúlò púpọ̀ fún àwọn adáhunṣe, ìyẹn àwọn babaláwo, àwọn oníṣègùn. ọmọlé wúlò fún wọn púpọ̀. ìwọ náà tó ń gbọ́ mi, ọmọlé wúlò fún wọn náà. ìwọ tó ṣe ń pé o ní àwọn bàbá ń gbẹ́jọ́, àwọn nǹkan tí àwọn bàbá ń gbé fún ẹ yìí, bóyá lo mọ̀ yí pé ọmọlé wà nínú rẹ̀. àwọn nǹkan bí ọṣẹ, àwọn nǹkan bí ẹ̀tù tán gbé fún ẹ pé kó lọ lò yìí, bóyá lo mọ̀ yí pé ọmọlé wà nínú rẹ̀. ṣùgbọ́n a fẹ́ lọ bẹ̀ lórí ètò lọ́jọ́ tèní. mo kàn fẹ́ kó mọ̀ yí pé ọmọlé ó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pàápàá jùlọ àwọn adáhunṣe ni. ṣùgbọ́n kan tó wà ń bẹ̀rẹ̀ o, babaláwo tó bá fẹ́ lo ọmọlé yìí ó gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa, torí wọ́n ní ọmọlé yìí tí ìrùn ìdí rẹ̀ bá ti gé báyìí kò wúlò fún babaláwo mọ́, kódà kò wúlò fún oníṣègùn tó fẹ́ lò mọ́. ǹjẹ́ ohun tí mò ń sọ yìí, ìrùn ìdí rẹ̀ tó gùn sẹ́yìn náà wọ́n ní tó bá ti gé báyìí kò wúlò fún ẹnikẹ́ni tó fẹ́ lò mọ́. ẹ̀yin náà bá sì ṣàkíyèsí dáadáa, ẹ rí i pé tí èèyàn bá fẹ́ pa ọmọlé yìí, ìrùn ìdí ẹ̀ yìí òun ni ó kọ́kọ́ gé sílẹ̀. tó bá sì ti gé sílẹ̀ báyìí kò wúlò fẹ́ni tó fẹ́ lò mọ́. ìdí rèé tó fi gba ẹ̀sọ̀ pẹ̀lẹ́ fẹ́nikẹ́ni tó bá fẹ́ lo ọmọlé láti pa á pẹ̀lú ẹ̀rọ, láti pa á pẹ̀lú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyìí náà ni ẹ fi pa ọmọlé tó bá ṣe ń pé ẹ̀yin fẹ́ lo ọmọlé ni. àwọn kàyéfì tó wà lára ọmọlé ẹ jẹ́ mẹ́nuba díẹ̀ fún yín kẹ́ bá lè mọ̀ yín pé àbàmì lọmọlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ṣùgbọ́n ẹ jẹ́ ń lọ mumi díẹ̀ náà kó tó di pé ìwọ̀n á bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé kàyéfì tí ń bẹ lára ọmọlé yìí. ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, mo ní àbàmì kan ni ọmọlé jẹ́. ó sì máa ń gbọ́ ọ̀rọ̀ èèyàn dáadáa. kódà mo fẹ́ sọ yín pé kò sí èdè kan tí ọmọlé ò gbọ́. kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? ìdí ni pé tẹ́ ẹ bá rí ọmọlé kan nínú ilé yín láyè kan tí ò dára, tẹ́ ẹ bá wò títí tẹ́ ẹ bá ní ọmọlé leléyìí ń sì pa á nísìn, tẹ́ ẹ tó wá tàka sí yín pé wò ó jẹ́ kí n lọ mú nǹkan wá tí n bá fi bá ẹ ń bẹ̀ nísìn, pípa ní ń pa ọ́. ẹ̀yin ará ilé tẹ́ wà létí ìgbọ́, tẹ́ ẹ bá ṣàkíyèsí dáadáa, wọ́n ní kó o tó lọ mú nǹkan tó fẹ́ fi pa ọmọlé yìí, kó o tó padà débẹ̀ yín pé o fẹ́ wá pa ọmọlé yìí, o lè bá ọmọlé yìí bẹ̀ mọ́, yóò ti sá lọ ni. ìdí rèé tá a fi ní pé kò fẹ́ sédè kan tí ò gbọ́. kódà bó o bá sọ sédè gùn, àbó o sọ sédè faransé, àbó o sọ sédè lárúbáwá, àbó o sọ sédè bàrìbá, kódà bó o bá sọ sédè yíbò yín pé tó o bá dúró tí n bá padà bá ọ ń bẹ̀, ipa ní pọ̀ ọ́. wọ́n ní kó o tó lọ mú nǹkan kó o tó padà dé, ọmọlé yìí yóò ti sá lọ kúrò ń bẹ̀. ara kàyéfì kan tí ọmọlé ní nìyẹn. ẹ̀yin ará ilé tẹ́ wà létí ìgbọ́, àní bóyá lo mọ̀ yí pé ọmọlé tẹ́ jọ ń gbénú ilé yìí, bóyá lo mọ̀ yí pé ó mọ̀ ẹ́ dáadáa, kódà gan-an ó mọ irúfẹ́ èèyàn tó jẹ́. mò ń bọ̀ jẹ́ mumi díẹ̀ náà kí n tó wá mẹ́nu bà á fún yín. ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. ẹ̀yin ará ilé tẹ́ wà létí ìgbọ́, ẹ jẹ́ n tún rán yín létí kàyéfì kan tí ọmọlé ní kó tó di pé ń lọ síbi tí mo wí tẹ́lẹ̀. àní wọ́n ní ọmọlé tá a rí yìí a mọ yàyàn léèkánná nígbà téèyàn bá ń sùn lọ lójú oorun. ìwọ náà ṣe ó ṣeéṣe kó ti ya ilé ìkànnà rí kó o mọ̀ fura, torí pé nígbà tí bá ń ya ilé ìkànnà lójú oorun yìí ìwọ ò ní mọ̀. ń ṣe déédéé ọ̀rọ̀ nípa èkúté tá a sọ lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún ní ìjẹta kọ́rè yìí. ipe tí èkúté bá ń jẹni lẹ́sẹ̀ èèyàn yìí sábà mọ̀. bẹ́ẹ̀ náà ni a máa lé pàápàá, a máa lé àmọ́ yàyàn léèkánná lójú oorun nígbà téèyàn bá ń sùn lọ, tó ṣe ń pé ìwọ tí ń ya léèkánná ò ní mọ̀. nígbà tó bá jí báyìí
ló ṣẹ̀ṣẹ̀ wá rí àwọn ipa yìí lára rẹ̀. Ìwọ tó o bá jí tó o bá rí àwọn ipa lára rẹ̀ tó o rí ipa láwọn gbogbo torí ẹlòmíì kì í wọ aṣọ fi sùn, ẹlòmíì kọ́dà gan kì í wọ fi sùn. Ó ti yé yín, orí ètò la wà. Tó o bá rí pé àwọn ipa kan wà lára rẹ̀, má ṣe méjì, ó ṣeéṣe kó jẹ́ pé àmàlé ló ti gbára rẹ̀ kọjá. Fún ìdí èyí, ó yẹ kí kó wá mọ kíyèsí ara rẹ̀, pàápàá jùlọ nípa àwọn àmàlé tá à ń wí yìí, torí abàmì ni wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀, mo ní àmàlé tá a wí yìí ó dá wa mọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé nínú ilé, àmàlé yín ó dá yín mọ̀ dáadáa. Ó dá ìyá mọ̀, ó dá bàbá mọ̀, ó dá ọmọ mọ̀, kódà kò sẹ́nìkan tí ò dá mọ̀ nínú ilé yín. Bẹ́ẹ̀ bá rí báyìí tó bá dúró tí ń wò yín báyìí, gbogbo ohun tó wà lọ́kàn rẹ̀ àmàlé ti mọ̀. Ìwọ ìyàwó tó ń bọ àṣírí fún ọkọ rẹ̀, gbogbo èròǹgbà ọkàn rẹ̀ àmàlé inú ilé yín ó ti rí gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ náà tún ni ìwọ baálé ilé tó ṣe ń pé òun gbé nǹkan pamọ́ fún ìyàwó rẹ̀. Àìmọye àṣírí náà ni baálé ilé mi ò fi hàn aya rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àìmọye àṣírí náà ni ìyàwó ilé mi náà kò fi mọ baálé rẹ̀. Gbogbo rẹ̀ pátá àmàlé yín ó ti hàn sí kedere, torí ẹjọ́ ń sọ ẹjọ́ ń jìnnì. Gbogbo èròǹgbà ọkàn rẹ̀, ohun tó ń rò sí ọkọ rẹ̀, ohun tọkọ rẹ̀ náà ń rò sí ẹ, bóyá dáadáa ni o àbí aburú ni o, wọ́n ní àmàlé inú ilé yín gbogbo ẹ̀ pátá ló ti mọ̀. Tó o bá rí àmàlé inú ilé yín gbà míì tó bá dúró tí ń wò ẹ́ báyìí, kò sí nǹkan méjì tí ń wò lára rẹ̀, kò sí nǹkan méjì tí ń ṣọ́ lára rẹ̀. Àwọn ìwàánú rẹ̀, àwọn bó ṣe rí gbà, àwọn bó ṣe ń lò gbà, gbogbo bó ṣe ń bọ́kọ rẹ̀ lò gbà, gbogbo bí o ṣe ń báyàwó rẹ̀ lò gbà, gbogbo ìfẹ́ tẹ́ ń bá àwọn ọmọ yín lò gbà, gbogbo ìwà kejì náà tẹ́ tún bá àwọn ọmọ yín lò gbà nínú ilé, gbogbo ẹ̀ pátá ni àmàlé inú ilé yín ó sì ti mọ̀ látòkè délẹ̀. Ara kàyéfì kan tó tún wà lára àmàlé nù. Kẹ́sì mọ́ wá wò ó, àmàlé tá a sì rí yìí kì í sábà kọjá àyè rẹ̀ nínú ilé. Bẹ́ẹ̀ bá ṣèwádìí dáadáa, ẹ rí i pé àmàlé yìí kì í kọjá àyè rẹ̀ nínú ilé. Àwọn ibi tó pamọ́ ní sábà máa ń gbé jùlọ, kì í kọjá àyè rẹ̀. Bẹ́ẹ̀ bá rí àmàlé kan tó ta fèlèfèlè, bóyá ó rí nǹkan tó fẹ́ gbé jẹ ló fẹ́ lọ mú níbi tẹ́ ẹ ti rí yẹn. Ní kété tó bá sì ti gbé nǹkan yìí jẹ bùṣe, yóò tún sá padà sáyè rẹ̀ níbi tó pamọ́ yìí. Àwọn alalẹ́ ni àwọn àmàlé yìí sábà máa ń jáde jù, torí àwọn ibi tí wọ́n bá tanná sí, oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n máa ń rí ṣàjẹ́ níbẹ̀. Lẹ́nu kan ṣá, àmàlé kì í kọjá àyè rẹ̀ nínú ilé. Kí nìdí tí wọ́n fi ń pe àmàlé yìí lólófòfó? Ẹ jẹ́ mẹ́nu lọ́bẹ̀ kó tó di pé ń wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ewu tó wà fún àmàlé fún yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n mú mi díẹ̀ náà kó tó di pé ń padà tẹ̀síwájú lórí ètò. Mo kí n lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò. Àní kí nìdí tí wọ́n fi ń pe àmàlé ní olófòfó? Ìdí ni pé àwọn àgbààgbà wọn a máa lo ọmọlé yìí láti fi mọ irúfẹ́ iṣẹ́ tí kó wá ń ṣe ní yàrá rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ ń pè, gbogbo ohun tá à ń ṣe pátá ni àmàlé mọ̀. Ìwà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àmàlé mọ̀. Àwọn àgbààgbà tí wọ́n mọ̀ ó ti yé yín, tí wọ́n bá fẹ́ mọ àṣírí inú ilé yín, tí wọ́n bá fẹ́ mọ àṣírí ìkọ̀kọ̀ yín, àmàlé yìí ni wọ́n fi ṣe ìránṣẹ́ sínú ilé yín. Àmàlé yìí ni ó sì mọ́ lọ fún wọn lábọ̀ gbogbo ohun tẹ́ ń ṣe nínú ilé yín. Kódà gan bó ṣe ń báyàwó rẹ̀ lò pọ̀, kódà gan gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbá pẹ́nántì gbà lórí pápá, àmàlé yìí olófòfó ni, ó sì mọ gbogbo rẹ̀. Kódà òun ni ó mọ́ lọ fún wọn lábọ̀ lọ́hùn-ún. Bó o bá dọ́dọ̀ babaláwo kan àbó dọ́dọ̀ àwọn oníṣègùn kan tí wọ́n sọ pé ó dà yín pé ìrẹsì ló jẹ láàárọ̀ yìí, àbí ó dà yín pé àmàlà lẹ́jẹ̀ sùn lálẹ́ àná, àbó dà yín pé ọ̀tọ̀ ló sùn lánàá, ìyàwó rẹ̀ náà sùn lọ́tọ̀, ó dà yín pé ọ̀dẹ̀dẹ̀ ló sùn lánàá. Àmàlé yìí òun làwọn àgbààgbà sábà máa ń lò láti mọ irúfẹ́ ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé yín. Ìdí rèé tí wọ́n fi ń pè ní olófòfó. Náà ló tún fà á tó ṣe ń pé tí ọ̀pọ̀lọpọ̀ bá rí àmàlé yìí, wọ́n sábà máa ń pa á nì. Pàápàá jùlọ kí wọ́n rí pé àmàlé wá dúró ń wo àwọn báyìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn sábà ń tètè máa ń pa á nì. Àmọ́ ó tún léwu púpọ̀ fún pípa tá à ń sọ yìí. Ṣùgbọ́n kó tó di pé mẹ́nuba àwọn ewu tó wà fún yìí, mò ń bọ̀ ẹ jẹ́ kí n dá tọ́mìnà kó tó di pé ń bẹ̀rẹ̀ sí ní mẹ́nuba àwọn ewu tó wà fún. Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní àwọn ewu tó wà fún àmàlé, àkọ́kọ́ ń bẹ ní pé gbogbo àwa tá a fẹ́ mọ pa àmàlé,
gbogbo àwa tó ṣe ń pé tá a bá rí amálé báyìí àfi ká pa á nì. Ṣùgbọ́n àwọn ẹlòmíì náà wà tó ṣe ń pé wọ́n máa ń sá fún un, wọn yìí lè pa á gẹ́gẹ́ bí èmi náà báyìí. Ṣùgbọ́n àkíyèsí tí mo fẹ́ ká ṣe ni pé gbogbo àwa tá a fẹ́ mọ pa amálé, ẹ já mọ rí i dájú pé tí a bá pa amálé yìí, tí ìrù ìdí rẹ̀ bá gé sílẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ tẹ́lẹ̀ ń pè ìrù ìdí rẹ̀ ní sábà ń kọ́kọ́ máa ń gé sílẹ̀. Wọ́n ní tí ìrù ìdí rẹ̀ yìí bá ti gé sílẹ̀, ká mọ ṣàkíyèsí a gbọ́dọ̀ dá ìrù ìdí rẹ̀ yìí kọjá sí òdì kejì. Wọ́n ní ó léwu púpọ̀, kò dára ká mọ dá ìrù ìdí rẹ̀ tó gé sílẹ̀ yìí ká mọ dá a kọjá sí òdì kejì. Torí ẹlòmíì tó bá ti kó nǹkan bò báyìí, tí ìrù ìdí rẹ̀ bá gé sílẹ̀ báyìí, yóò kàn bẹ̀rẹ̀ sí ní jóni, yóò gbẹ́sẹ̀ sókè bí orin wọn tán máa ń kún pé gbẹ́sẹ̀ sókè. Ó ti yé yín, yóò kọ́kọ́ gbẹ́sẹ̀ sókè náà, yóò wá fò pé kóun má bàa tẹ ìrù ìdí rẹ̀ yìí mọ́lẹ̀. Wọ́n ní ṣọ́ra, ẹsẹ̀ tó fẹ́ gbé sókè yẹn kó má jẹ́ pé o fẹ́ fo ìrù ìdí rẹ̀ yìí kọjá sí òdì kejì ni. Wọ́n ní ó léwu púpọ̀, má fo ìrù ìdí rẹ̀ yìí kọjá sí òdì kejì. Ohun tí mo fẹ́ sọ gbabẹ̀ ó yẹ kó ti yé ẹ̀yin tí ẹ máa ń pa amálé yìí. Gbogbo àwa tá a bá fẹ́ mọ pa amálé, ẹ já máa ṣe àkíyèsí yìí dáadáa. Lára àwọn ewu tó tún ṣe pàtàkì lára amálé, ẹ jẹ́ mẹ́nu bà á fún ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n yanjú àwọn nǹkan kan bí báyìí ná, torí gbangba alé ni mo wà, àìmọye àwọn nǹkan ní dàmí láàmú bí. Mò ń bọ̀, ẹ jẹ́ n dókè lọ́hùn ná kó tó di pé ń padà sórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ẹ kú kalẹ̀. Àní lára àwọn ewu tó tún wà lára amálé, wọ́n ní kìkìdá amálé látòkè délẹ̀, wọ́n ní májèlé ni, wọ́n ní ìwọ ni títí fi kan itọ́ ẹnu rẹ̀, wọ́n ní májèlé ni. Ẹ̀yin ará lè tẹ wà létí gbọ́. Ìwọ náà tó ń wá májèlé tó fi pààyàn mọ́ lọ, ó ti yé yín. Torí ẹlòmíì ó ní pé èmi tí mo ti ń wá májèlé láti bí ọdún yìí, Bákóredé mọ̀ fún mi lọ́kàn léni o. Ìyìn sọ pé kó lọ mú un kó fi ó ti yé yín. Kí nìdí tán fi sọ bẹ́ẹ̀? Èdè ni pé ní ọjọ́ kìíní àná, wọ́n ní amálé yìí ó bọ́ sínú oúnjẹ kan. Àwọn ọmọ kéékèèké tí wọ́n sì ń bẹ nínú ilé, wọn ò mọ̀ yí pé nǹkan tí ò dára ni. Làwọn bá yọ kúrò nínú oúnjẹ yìí, làwọn bá jẹ lọ ń tiwọn. Ìkan wà ń bẹ̀ ń sọ fún wọn pé ẹ má jẹ kinní, ẹ má jẹ kinní yìí. Àwọn ọmọ bíi méjì mẹ́ta tí wọ́n padà jẹ kinní yìí, ẹ̀yin ará ilé, wọ́n mọ̀ tara bẹ̀, wọ́n mọ̀ dágbére fáyé o. Ó ṣeéṣe kẹ́yìn náà ti gbọ́ rí. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò kí ló pa wọ́n, ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yín pé amálé tó bọ́ sínú oúnjẹ yìí tí wọ́n padà jẹ oúnjẹ yìí, òun ló ṣe okùnfà ikú tí àwọn ọmọ yìí kú. Fún ìdí èyí, gbogbo àwa tó ṣe ń pé ilé ìdáná wa, àwọn amálé máa ń bá wa ṣeré ń bẹ̀ púpọ̀. Ẹ dákun ẹ jẹ́ a máa mójútó àwọn ilé ìdáná wa. Gbogbo àwọn nǹkan jíjẹ mímu tó wà nílé ìdáná wa, ẹ jẹ́ a máa bò ó mọ́lẹ̀. Ẹ má jẹ́ kí amálé kó ráyè láti kó sínú àwọn kinní yìí. Kódà gan àwọn abọ́ tó wà nínú ilé ìdáná yín tó ṣe ń pé ẹ̀yin bò wọ́n mọ́lẹ̀, ẹ dákun ẹ máa bò àwọn abọ́ yìí mọ́lẹ̀ dáadáa. Torí pé àwọn ọmọ yín, àwọn ò mọ̀ kan yàtọ̀, táwọn bá débẹ̀ àwọn kan yọ abọ́ tiwọn ni wọ́n fi máa jẹun lọ. Ó sì ṣeéṣe kó jẹ́ pé amálé ti gbabẹ̀ kọjá, ó ṣeéṣe kí amálé kó ti tutọ́ sínú àwọn abọ́ yìí. Ẹ máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí, ní fi ọwọ́ ara wa ṣera wa o. Ìdí rèé tó fi já sí pé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá rí amálé yìí, àfi kí wọ́n pa á. Ìwọ tó mọ̀ bí wọ́n ṣe ń pa amálé, ìwọ náà bẹ̀rẹ̀ sí ní pa wọ́n látẹ̀ní lọ. Àmọ́ ó léwu púpọ̀ o. Torí a gbọ́ pé ìyá kan pa amálé ní ọjọ́ kìíní àná. Bó ṣe kó nǹkan bọ amálé yìí, ọmọ bíbí inú rẹ̀ òun ló ferí gba àpá yìí. Bóyá kò tí ì yé yín dáadáa, ń padà mú wá fún yín lọ́jọ́ iwájú. Tó rárá ìrírí ayé kan náà nù. Orí amálé ní pé òun fẹ́ pa á. Bó ṣe kó igi bò báyìí, èyí tó yẹ kí amálé kó gba àpá lórí lọ́hùn-ún, ọmọ rẹ̀ gangan ló tún pa àpá lórí ń bí. Aráyé ò ní mú wá, wọn ò ní ti bí ọmọ mú wá. Fún ìdí èyí, ẹ jẹ́ á kún fún àdúrà. Ní fọwọ́ ara wa ṣera wa o. Bẹ́ẹ̀ bá ti rá amálé, àwọn nǹkan kan tiẹ̀ wà tán tà kiri nísìn, kì í ṣe polówó ọjà ó, torí wọn ò tí ì sanwó fún mi. Kẹ́ ẹ mọ̀ ni mò ń bá wọn polówó ọjà. Wọ́n ní tá a bá ti tẹ̀ ẹ́ sí àwọn amálé yìí lára báyìí, wọ́n mọ̀ kú lẹ́ẹ̀kan náà nù. Àwọn kinní yìí ló yẹ kẹ́yìn náà kẹ́ ẹ ní nínú ilé yín, kẹ́ ẹ fi mọ̀ pa àwọn amálé yìí, torí májèlé ni wọ́n. Poison, ṣé poison lẹ máa ń pè é? Poison lọ́dọ̀ àwọn ní Faransé, kàbí bẹ́ẹ̀ kọ́? Ní fi ọwọ́ ara wa fi fúnra wa ní májèlé jẹ.
ẹ bá ń ṣàmì àdúrà. Gbogbo àwọn kòkò sebẹ̀ yín nínú ilé ẹ dákun ẹ má ṣàkíyèsí rẹ̀ dáadáa, ẹ má bò mọ́lẹ̀ dáadáa, kẹ́ ẹ sì rí i dájú yín pé àmàlé kò jọba nínú ilé ìdáná yín, torí àwọn ilé ìdáná ẹlòmíì nísìn àwọn àmàlé wọ́n jọba ń bẹ̀ bàjẹ́bàjẹ́. Ẹ já mójútó àwọn ilé ìdáná wa, ká sì mójútó àwọn ọ̀dẹ̀dẹ̀ wa, ká mójútó àwọn yàrá wa, ká má bàa fọwọ́ ara wa fi gbé májèlé jẹ. Ẹ bá ń ṣàmì àdúrà. Mélòó la fẹ́ kà nínú àwọn ewu tó wà fún àmàlé? Àkókò tiẹ̀ ti lọ púpọ̀. Ẹ já fìpàdé sí ọjọ́ mi. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ má gbàgbé láti bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa, tẹ́ ń wò wá, tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àbẹ́ ń ṣeyèméjì bóyá ẹ ti darapọ̀ mọ́ wa, àbẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa. Mo ní ibi pupa tí wọ́n kọ Sabonese nísàlẹ̀ yìí, òun ni kẹ́ ẹ wò. Tó bá tún kò ní pupa, ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Tó bá ti di funfun báyìí, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Kẹ́ ẹ sì tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Torí kárìn kápọ̀ wọn ní yẹni. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ fẹ́ tọ́ wa sọ́nà, àbí ìrànlọ́wọ́ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, àbí ẹ̀yin náà tí ẹ bá fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí, ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Nọ́mbà ọ̀hún ní kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi lè ṣe lọ́lọ́jọ́ tèní. Mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní dé bá. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kìí ṣe tekú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Títí ìgbà tá a tún mọ pàdé níbẹ̀, mi ò fi yín sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.